Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. على المحتاج لو شئت ثمرتي واتوا على المحتاج لو شئت ثمرتي سمعت بمحيطي بعبرة الملاء ونعديك يا بين العباسين ونعديك يا بين العباسين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله الذي فضلنا بدينه وهدانا إلى صراطه المستقيم. نحمد الله ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. Adúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Ẹ jẹ́ a dúpẹ́ náà dáadáa. Alhamdulillah. Ẹ jẹ́ ká parí àyà náà délẹ̀. Alhamdulillah. A ní ẹni tí a lè dúpẹ́ fún jọ Ọlọ́run lọ. Ọpẹ́ òsì jẹ́ túláàsì fún wa láti dá fún ẹnìkan. Nítorí pé tí èèyàn bá ṣe ní lóore lénìí, a bá dúpẹ́ fún ká máa retí aburú tí ó tọ̀dọ̀ rẹ̀ jáde lọ́la. Ẹni ó wá ṣe ní lóore lánàá tó bẹ̀rẹ̀ aburú lónìí, bàbá wá pààrán ti rẹ̀ ń kọ́ àti gbàgbé oore tó ṣe lánàá, àti gbàgbé oore tó ṣe lánàá. Ṣùgbọ́n lọ́hun a ṣe burú ṣeré lòun, aláàánú ọba àkà. Ó ti kíra rẹ̀ pọ́hùn ní fa'alu lima yurid. A sì fẹ́ inú ẹ̀. Gbogbo onífẹ́ inú láyé kò síbẹ̀ ṣe lè pàrọwà fún kò ní gbà. Ọlọ́run ló sì ní àrọwà wo láàá pa fọ́lọ́run. Alárọwà tá pa fún. Àfi káyà máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Bọ́ bá sì èyí tó dùn mọ́ wa ká dúpẹ́. Ọba ìdún gbé mi dé lọ́la bí Ọlọ́run bá gbé kó àjọta wà báyìí, a máa pariwo Ọlọ́run, a sì máa pariwo òṣè rẹ̀, a sì máa yin Ànábì wa Muhammad. Ṣùgbọ́n bí a bá wà tá a bá gbé pariwo Ọlọ́run nìkan dáadáa Ànábì sí ó ti bẹ̀rẹ̀ wá rẹ̀ nù.
aburú rẹ̀ tó ti ṣẹlẹ̀ nù. Shakarna li rabbi atana muradana. Liman sha'a yu'ti aw liman sha'a yuhramu. Liman sha'a yu'ti aw liman sha'a yuhramu. Ètò ṣe fún àmì Shakarna li rabbi. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀ o. Shakarna li rabbi. Dédé àsìkò ilé sin náà láwà nílùú Òkòkíámbí. Mo sì sọ tó mú mi wáyé sí. Mo sọ fẹ́yìn Òkòkíá. Ọ̀rọ̀ ọba tẹ́ jẹ nílùú yìí náà ló jẹ́ òun wálé sí. Tí àwọn kan sì láwọn ọgbà tí wọ́n sì fóònù mi directly tí mo ti béèrè pé bóòlẹ̀ yìí ṣe jẹ́ ọlọ́mọ ìlú Òkòkíá ní ọba àmọ̀dá ọba èéṣe èèyàn rẹ̀ ọkàndé ọfẹ́ wá dà lúrú ní tó láti rí gbẹ̀yìn. Wọ́n wá ní bàbá ẹ má lọ ọbẹ̀ o àti ní àti tẹ nǹkan kan ẹ má lọ ọbẹ̀ o. Shakarna li rabbi atana muradana. Àbújá ni wọ́n ti ń pè ní púpọ̀ níjọ́ náà. Wọ́n mọ̀ pé tí mo bá kó l'Ábújá mo lọ sí Kútọ̀nù. Bí n bá sì ti ń ti Kútọ̀nù wọ̀, wọ́n gba ìlú Ìrókò. Wọ́n ṣe lẹ́kṣọ̀ tí wọ́n fún àǹká tó máa lọ sọ́tà. Wọ́n wá ní wọ́n sọ pé bẹ́ẹ̀ bá kú níbi Ìrókò ẹ̀ ń lọ sí Bùkíá. Ẹ má débẹ̀ o. Kò sẹ́nì kankan tí ó jókòó tì yín pàápàá bẹ́ẹ̀ bá débẹ̀. Ẹ lè bẹ́nì kankan. Ọba náà lẹ́ẹ̀bá sọ̀rọ̀. Ẹ má wulẹ̀ lọ. Sáàsàbọ̀ bá bẹ̀. Mo ò sì wá mọ̀ pé àwọn olóṣọ̀rọ̀. Shakarna li rabbi atana muradana. Liman sha'a yu'ti aw liman sha'a yuhramu. Liman sha'a yu'ti aw liman sha'a yuhramu. Wọ́n wá máa ọmọ ìlú tí mo ó ṣe. Ní a bá máa bọ́ máa bàdà nínú òní fóònù. Òkì ti wà ní Bàdà. Ó ní pé eégún tó bá rorò, kò lára Bàdà dẹ́gbẹ́ fún. Bàdà sí mi ọ̀rọ̀. Dákàrò kan lójú ogun ọ̀tẹ́ gbogbo ọ̀nà sómi sùúrù. Ìbàdàn mẹ́rú, ẹ̀rẹ́ mẹ́rú, abẹ́rú mẹ́rú tí wọ́n lójú ogun. Ìlú Òjó, ìlú Àjàyí, ẹ̀yà ara ẹ̀mẹ̀. Ogun òkú wa rí. Ìlú Ìgbékúnlẹ̀ olódòdó kàrí lójú ogun. Ẹnìkan bá yọ̀tá Ọlọ́run tí ó gbọ́rọ̀ Ọlọ́run tí ó màlùkọ̀rọ̀ hàn tí ó sì nírònú pẹ̀lú ọ̀pọ̀ bá bá ń sọ̀rọ̀ báyìí wà máa yẹ kàkẹ́rù ilẹ̀. Ọlọ́run ní mi ò gbókò lú èèyàn sọ̀rọ̀. Ẹni ó lérò tó lérò lórí ni mò ń bá sọ̀rọ̀. Mo wá ní ọba ibọ́ balẹ̀ pé kúlìlá àwọn màmá rẹ̀ kàìmọ́lẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.
قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء الملك ممن تشاء وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير بيدك الخير إنك على كل شيء قدير. ọlọ́run ní fọba jọba. قل اللهم مالك الملك ọba wa ti ìpókíà onípókíà tòní. قل اللهم مالك الملك قل اللهم مالك الملك ọlọ́run lémi ni mò ń fọba jọba. مالك الملك ẹni tó bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọba àbí ń bẹ lẹ́yìn ọba àbábọ̀ ọ̀tún ọba àbábọ̀ òsì ọba tí bá ń bínú pé Ájì Musa Ájì Isa ṣe wá jọba ìlú Pòkíà. قل اللهم مالك الملك Tu'til mulka man tasha' تؤتي الملك من تشاء ọlọ́run lémi mo fún Isa lọ́ba o. تؤتي الملك من تشاء. ẹ gbọ́ èyí tẹ̀ ń bínú ìṣe ẹgbẹ́ ìgbẹ́ iye mẹ́tì ní ìlú. àbí ó sọ lọ́dún. ebi London láti lọ rèé mò ń wá. wọ́n wà. ebi London láti lọ rèé mú Isa fún wa jọba. wọn ò kàwọ́ mọ́ba àlákọọ́lẹ̀ ẹ̀kọ́ ìjọba láyé. bọ́bá yẹ pé wọ́n lọ bá kù tó ìjọba nílẹ̀ yìí a jẹ́ pé ìlú yìí ọ̀jẹ́ ìlú ìmọ̀ ọ̀hún. قل اللهم مالك الملك ẹni tí ó jẹ ọba Àpókíà lójókòó yìí sátọ́ jẹ́ yìí náà lọ́jẹ́. قل yìí sálàyà. مالك الملك nǹkan tí òjò wá bà mí ló jẹ́ tí òjò dùn mí. تؤتي الملك من تشاء. ọlọ́run lè yan ọba wù mí mo fọ́ ọba fún máa gbé fún ó gbé fún Isa. ọyọ ọ̀gá jù lọ nínú bíbí ọ ọyọ sanra jù lọ nínú bíbí ọ ọyọ gbajúmọ̀ nílẹ̀ ebi ẹ̀yọ ti gbajúmọ̀ sí àmọ́ London èyí tara rẹ̀ yẹ. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء ملك من تشاء. bàbá wa wàlí bẹ́ẹ̀lù ọwọ́ ní ìsàjẹjọba torí ọlọ́run ẹ̀jẹ̀ ń ṣe sùúrù. Ájì Isa ẹ̀yìn lè ti kó Nàìjíríà ti pẹ́ àwa ń bẹ ń bẹ àjọ ń lò ní àwọn ọmọ mi wá ní ẹjẹ́ àjọ máa rọ́ọ̀fù ẹ̀ lọ. ó ti parí ọgbẹ́ tó ní ìwà wa ló kà lọ́dẹ̀ fi kàn wá. ta lọ bá Àpókíà kàn Isa ẹwí kí n gbọ́. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء. الملك من تشاء. ẹni ọba wo lóhùn ni. تؤتي الملك من تشاء. Ájì Isa lè sojo mọ́ o kábíyèsí lè sojo mọ́ kàn yẹ wọn máa ṣàròyé tí a bá ń ṣe North London. nígbà tí èèyàn wá mú fọ́tò èmi àti kábíyèsí báyìí ìgbé padà yọ sì sọ fún mi nígbà náà kí n adájọ́ ọ̀hún mọ̀ ẹni ó gbéwèé lọ ọbẹ̀ àtàdájọ́ tí a lọ gbé bá wọ́n dáràn
ọ̀ràn ni wọ́n dá wà láàrín tàbí orílẹ̀-èdè yóò sú wọn. Wáàsí tí mo ń ṣe mi ò ṣe wáàsí káàkiri lásán. Wáàsí tí mo ti bẹ̀rẹ̀ láti 1950. 1950 tí ìyá mi ò ti sí mọ́ ni ẹ fi wáàsí rẹ̀ mí lẹ́kún. Mo ní lára ṣùgbọ́n wọn gbọ́dọ̀ gbé jáde nígbà náà nítorí pé mo wá ń sunkún mò ń sunkún ni a fi dé wáàsí ni bàbá mi fi ní ẹgbẹ́ microphone fún ìbò náà sọ̀rọ̀. Ẹnìkan àwọn tó ti ṣèjọba lọ wọ́n mọ̀ mí ló jẹ́ káwọn àti ìsìn ọ̀yà jókòó jẹ́ àwọn àtàná àjìjẹta wọ́n mọ̀ mí wọ́n dá mi mọ̀ n ò sì gbé ilẹ̀ Yorùbá ń gbà náà. Ó sì kéré pé mo ti ẹ̀pẹ́ mo sí nílé mo sí nìbàdàn mo sí ní gbogbo ilẹ̀ Yorùbá yìí mo lò 50 ọdún ní Kánò 50 years ni mo lò kí ló wáyé àwọn adájọ́ ń bẹ lọ́hùn. Ẹ jókòó jẹ ẹ jẹ́ akírun ká gbà àwẹ̀ ká dùnnú síra wa àbí yóò sínú kádàrá ó mọ̀ pé ó ń bẹ nínú kádàrá Tinubu ló fi sọ pé mo fẹ́ kẹ́ ọ̀rọ̀ kan náà ní Tinubu sọ ọ̀rọ̀ méjì lọ́sọ tó ṣe pàtàkì tí ọmọlúàbí èèyàn gbọdọ̀ ronú sí. Mo ní Tinubu kí ló tún fẹ́ ebo olójókòó ní ìjókòó Awólọ́wọ̀ tẹ́lẹ̀ ni ó ti wá bí wọn lọ bẹ́ẹ̀ yẹ kí ní oní wọn fẹ́ wọn sọ mímọ́ tàn ní wọn fẹ́ wọn pa mímọ́ tàn ní kí wọn ó gbé mi mo fi lágbáṣe kútùbò èmi mo fi dàmàlò dípò ipò nǹkan ọ̀pọ̀ wá dọ́gbè ní gánà. Ọba àkókí àtà lọ́kàn. Wọ́n gbọ́. Àlọ́ba àkókí àtà lọ́kàn. Mo lè sọ Ìsá mọ́tàn. O náà wà ní ẹ̀yọ́ ìjọba nínú òkè àgbà. Ẹ̀pà ẹ̀yìn Yorùbá, ẹ̀yìn ṣe yé èèyàn wúwa ẹ̀yàn. Yorùbá èèyàn ládára èèyàn òsì yóò dé kò sí ẹgbẹ́ ojú ẹsẹ̀ ìran Yorùbá. Àwọn tó bá jẹ́ ti yín èwù yín. Ọba ìlú èrò ló máa ń wá. Ọba ìlú wo ló ṣe pépépé báyìí? Àwọn tó yín wọn bá ti mú rọ ọ̀run tí a bá sọ̀rùn pépépé àwọn ẹlẹ́fẹ́ máa fi jọba kó lè bá a ti fi. وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء. القرآن وارد بيدك الخير بيدك الخير إنك على كل شيء قدير ما شاء الله بيدك الخير إنك على كل شيء قدير. Síwájú ọ̀rọ̀ mo kí bàbá wa Imam dáadáa yín ò ní bàjẹ́ dáadáa yín ò ní bàjẹ́ ọjà lọ́lọ́run dá fún yín ọjà náà sì ní bàjẹ́ àárín ẹ̀yin pẹ̀lú Ọlọ́run ò ní dàrú àárín ẹ̀yin àtọlọ́run ò ní dàrú àárín ẹ̀yin á máa dàrú ọba dàrú ní kálukú ọlọ́run kó rìn ẹsẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bá kú yọkàn náà wọn ò ní sin àpapọ̀ àárín ẹ̀yin àtọlọ́run ò ní bàjẹ́ ìlú yóò sì ní túmọ̀ yín lórí ọmọ yín lọ bá yìí ayé Ìsá kò ní kú mọ́ yín lójú
Ọlánàbí wa Muhammad. Lẹ́yìn náà mo kí ìmáàmù wa ti Azaro ìlú Òkèàndé láwà ní láwá wé fún ìmáàmù Òkèà ìlú mo fi dé bí gbà láyé abí òrò ń bẹ láyé a máa jẹ́ lẹ́nu àfá ẹ̀wẹ́ délù ti wà. So ọlọ́run wá nígbà bí òrò kúrò láyé mo tó wá ma bíbà ọ̀rọ̀ ọlọ́run ṣe rí nìyẹn. Ìmáàmù wa Azaro rí dáadáa ní òní bàjẹ́ Ọlánàbí wa Muhammad. Mo kí ìmáàmù wa ní Òkè Ọ̀nà dáadáa yóò ní bàjẹ́ o, dáadáa yóò ní bàjẹ́ o, ẹni parẹ́ máyé lára o, Ọlánàbí wa Muhammad. Mo kí àfáà wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yìí lọ, Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín. Gbogbo ẹ̀yin àfáà pátá náà ni mo kí o, ẹni bínú o. Àwọn náà wà ń bẹ́ẹ̀, Ọlọ́run ó ṣe dáadáa fún yín o, Ọlánàbí wa Muhammad. Wọ́n kí bàbá wa Ajítọ̀síra, bàbá wa ọlọ́ọ̀fẹ́, gbogbo tọ́lá ń ṣe fún yín, ọ̀kan kò ní bàjẹ́ mẹ́. Ẹ̀nà yà àyẹ́ kalẹ́ o, ẹ̀nà yà àyẹ́ kalẹ́ o, ẹ̀nà yà àyẹ́ kalẹ́ o, Ọlánàbí wa Muhammad. Wá kí aláàbí wa Akíwùsọ́lá, ọlọ́mbà wa ṣàánú yín, ọlọ́mbà wa ṣàánú yín, ọlọ́mbà ṣàánú yín, Ọlánàbí wa Muhammad. Lẹ́yìn náà, ó kí bàbá wa Akíyàn Ọláníran, aláàjì Ọláníran, àwọn tàà jọ ló Kánò fàá ní ó dàtà jọ ń pẹ́lẹ̀ táà nílùú pàtàkì padà wá sí ìsàlẹ̀ bímá tó rẹ̀yìn ara ìsàlẹ̀ yẹ yìí sí èèyàn rí èèyàn bú ní ẹ̀yìn ìgbà fọ́lọ́m ẹ̀yìn ìgbà fọ́lọ́m èdà ilẹ̀ àtàní kò sí táyà lẹ́sẹ̀ mọ́tò má èèyàn jẹ́ olòṣì èèyàn ó sì ń gun mọ́tò tẹ́lẹ̀ kọ̀ wá sí táyà lẹ́sẹ̀ mọ́tò má yóò bá yóò gbà kalẹ̀ ní alóhùn fẹ́ kí wọ́n sọ fóònù ní mọ́tò ó tètè tá lójú ọjọ́ kó lè bá fowó rẹ̀ sàǹfààní bí bọ́ọ̀lì rẹ̀ bá tún ti jẹ́ orí kankan lórí ẹ̀ mọ́tò Yorùbá ò ní gbà Yorùbá ò ní gbà wàláhì mo kọ́ ẹ̀kọ́ lára Yorùbá níbi election tí a ṣe lọ yìí ọ̀kọ́ ẹ̀kọ́ lára Yorùbá púpọ̀ Yorùbá mọ̀ pálówé mọ̀ dákọ̀ ẹnì kankan nígbàtí èmi ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ó ní nǹkan rúgbọ́rọ̀ ẹ̀yin Yorùbá ẹ múra o ìran Yorùbá tó jẹ́ mùsùlùmí kankan ọ̀sáájú rí lórílẹ̀-èdè yìí o ṣùgbọ́n ìbò táàbà tún ní lórílẹ̀-èdè yìí ẹ̀yin Yorùbá ẹ múra ẹjọ́ ọmọ yín wà lọ́wọ́ wájú ẹjọ́ wọn wà lọ́wọ́ wájú nígbà wọn parí ọ̀rọ̀ níjọ́ náà nílé Bàbá Jákàndé nígbà wọn parí ọ̀rọ̀ mo ní bọ́rọ̀ tí mọ́ ń sọ ọ̀bá yé yí ọmọ ẹni ò ní ṣe bí bẹ̀bẹ̀rẹ̀ káwá fi ilẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmí wọ́n pariwo lọ yìí Tinubu wá jáde àbí ẹnìkan kan òsìsẹ́ ní Tinubu ṣe rí gbogbo tó sí bàbá fi Tinubu lẹ̀ fún bàbá fi Èkó lẹ̀ fún Tinubu láti ìgbà tó ti ṣe gómìnà wàláhì wọ́n ti máa tan iná tí wọ́n lọ́tọ̀ tí ò ní jẹ mọ́ ti wá mọ́ àbí òun pẹ̀lú bàbá ìwẹ̀fọ́ Ọláwíyọ àwọn ni a lọ ṣètò bóò ní a ṣe lè máa tan iná Èkó nìkan tí ó jẹ́ ti wọn tí náà ò ní lọ lọ́dọ̀ wọn mọ́ lórí omi wọ́n gbẹ́yìn náà débẹ̀ mọ́ lọ wò bàbá tó jẹ́jẹ́ náà ló ní ká pa ìbò ìdí àdì rẹ̀ bàbá àyà bàbá òsì onírọ́ alábùkù Allah Allah ما
Masha Allah. كل شيء بأمر الله معتبر Kullu shay'in. وكل شيء بأمر الله معتبر Àní bí Ọlọ́run gbé ìkẹ́kẹ́ gbé e bẹ́ẹ̀, àbí ẹ bá yí padà ní. إن الأمور Kí ló dé? Bọ́lọ́run bá ti pé báyìí ní orí bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn. Ìwọ má tún lọ máa sònàdé. Bọ́ ọ bá sònàdé ọ parẹ́. رب يدافع Ọlọ́run ò ṣe nǹkan kọ́ tẹ́ Yorùbá lọ́rùn yìí náà ní Ọlọ́run ìdí bí wọ́n sínú ilẹ̀ ìfàyàbalẹ̀. Yóò bó sínú ìfàyàbalẹ̀. Orí bá ń fọ ní ìsìn yọ́pa ẹni àjọjà lánàá nù. Àbẹ́yìn ọmọ ìgbà tó tàkà sí ní náà. ọmọ wáyà pé àdìsá yẹn. Yóò tún wá Allahu Akbar. إن الأمور لا رب يدافع وكل شيء بأمر الله معتبر Gbogbo tọ́lọ́run ṣe ló ti pa ìwú ẹ̀ kalẹ̀. Àwọn akọ́ Yorùbá èèyàn rán dáradá. Yorùbá rádaràdá. Yorùbá rádaràdá. Àwa nìkan lè lérò ká máa rọ aburú sọ́mọ nìkejì ká máa ẹnìkan ò gbọ́dọ̀ wẹ̀wù tuntun wa níbo ló dẹni tó lè wẹ̀wù tuntun báyìí. Bó ló ṣe ń ṣe náà. Fún ọ̀nà nígbà. Ọlọ́run bá dá Haúsá kan lọ́lá. Gbogbo àwọn aṣáájú lọ pátá láàrín lọ sínú ní ẹ̀. Kò sí gbọ́dọ̀ sọ pé mo fún wa. Kódà bọ́ bá tún fẹ́ lọ́tì kọ̀, á padà pé wá ń bí. Gbogbo owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí tèmi wà ń bẹ̀ torí tèmi náà lọ́nà fi fún ọ lówó yìí. Ájọ máa náà ni tó lè wíwẹ̀ fún Yorùbá. lóòlà tó sọ lásòmù owó ni kòkò ní olóògùn òsì. Èmi ọmọ bẹ́ẹ̀ ṣe sẹ́yìn Yorùbá o, kábíyèsí. Onípòkíà òfin pòkíà, ẹ máa bá wọn rọ́ọ̀fù ẹ̀ lọ bẹ́ẹ̀. Ọlọ́run ti ṣe tí ó ṣe mọ́wulẹ̀ ṣe wàhálà kankan káàkiri máa ní àdá wátà. Ìyáàbí torí já ìzá láti máa. Kúlù àdáwà. Kúlù àdáwà ti. Ìyáàbí torí já ìzá láti máa. Ìyá àdáwà tàmẹ́lẹ̀ àdàmì ní àṣàbí. Ìyá àdáwà tàmẹ́lẹ̀ àdàmì ní àṣàbí. Àwọn Yorùbá wọ́n mọ ọ̀rọ̀ púpọ̀ àwọn bàbá wa tí a kọjá lọ. Gbogbo àwọn tó jẹ́ Mùsùlùmí ní wọn Ọlọ́run sábà wa kẹ́ wọn. Yorùbá. Èmi ẹja kankan pọ̀ pẹ̀lú Yorùbá. Wàláhì mi ò ládàpọ̀ kankan. Wọ́n lọ́rẹ̀ẹ́ fa nù gbogbo àfáàfá. Mi ò lọ́rẹ̀ẹ́ fa. Bí mo ṣe wà ń gbà mo ti kó ní Haúsá náà mo wà. Wọ́n lọ́rẹ̀ẹ́ mi ò sì lọ́ta. Bọ́ọ̀bá gbókún máa lókún, bọ́ọ̀bá pọ́fà máa lọ́fà. Mi ò sì ní sọ̀rọ̀ tí ó tako Ọlọ́run nínú Al-Qur'an. Sáfi mílẹ̀, ìmílẹ̀. Ṣé ọba wa onípòkí ọ̀bìn kójá lò ní ìṣẹ́kọ̀dá ọba yìí ni? Ẹni ó jókòó yà á yìí sá tó jókòó sọ́ba ọ̀tọ̀ sí ni. Ọba tó ṣe àbí ọ̀tọ̀ sí ni. Ó yẹ lọ́ba wa bí ò yẹ lọ́ba wa. Ìwà tí kí ló wá ní jẹ́ ẹ̀fẹ́ rẹ̀? Ṣé ẹgbẹ́ máa jìyà lónìí? Ẹ kàn máa jìyà lọ. Ìyá àdá wọ́lá.
ṣé wọ́n tó wá jí láàárọ̀ tó ń pọ̀fọ̀ tó wẹ̀ tó tún fọṣẹ dúdú rárá ṣé wọ́n láwà fi jọba nígbà tí èèyàn máa ń fóyí báyìí ṣé kọ̀dá lọ́ba yín báwo òyìnbó bá wálẹ̀ yìí ní ìlọ́wájú kò kí á ń bí ní a bá ń wo ogun èèyàn tó jókòó lọ tí wọn ò ní kọ́kọ́ rí o ni wọ́n kọ́kọ́ rí ìwọ́n tó lè wọ ìwọ pálapàla pálapàla ìwọ tó ń wà nkárá kiri bí ìwèrè. Aṣọ tí èyí sasọ ọkùnrin ọba jí kéèyàn ọmọ wà nkárá kiri kì í sasọ ọkùnrin ọba jẹ́lẹ̀ Haúsá yẹ̀yẹ́ là máa fi wọ́n ṣe. Ó tó fọwọ́ tọ́ pé wá náà kò sì mú kan ṣe ìró ìyàwó rẹ̀ ló fi dá sọ. Nta àmà sínú. Gbogbo àwọn èèyàn pálapàla báyìí tí wọ́n máa bínú sírú àwọn bàbá yìí ó yà kára yẹ wọ̀ káàkiri. Àwọn oríṣiríṣi. Àwọn Yorùbá ní àìjú wọn ò ṣe wí ẹjọ́. Ìyá alára ò lè tábọ̀ ọ̀rọ̀. Ìlà adáwàtà mẹ́rin àádọ́ta nílé ọ̀sẹ̀dé. Ìlà adáwàtà mẹ́rin àádọ́ta nílé ọ̀sẹ̀dé. Ẹ jẹ́ kí gbogbo wa gbogbo ń bẹ̀ yí ẹ̀yìn ìlú Ìgbòkíámbí. Ẹ jẹ́ fẹ́ràn ara wa. Wa'tasimu bi hablillahi jami'an wa la tafarraqu. وجعلنا بعضكم لبعض فتنة وجعلنا بعضكم لبعض فتنة. Ọlọ́run ní fìtínà lẹ́jẹ́ láàrin ara yín o. وجعلنا بعضكم لبعض فتنة. Ẹni wọn ìjọba ń lé wọn tí ló wá ń bí pé ìjáde ìjọba. Wọ́n èsì ìjọba ń lé ìjẹun o. Ara àwọn tí a máa bá àwọn ẹrú ọba. Àwọn ọ̀rẹ́ ẹrú. Ọmọ ọba ẹrú sọ̀rẹ́. Ó lè lọ jí àríwá ẹrú. Ọba gbìyànjú yìí gàngàríà wọn ló ní sọ́ba lójú. Sọ́ba ò lójú ní. Ojú kéwọ́. Kí ni sọ lójú ọ̀? Èmi ọmọ. Wàdà ìlú àbádọ́kùn lè bá ní ìbùtù mẹ́ta. Ọlọ́run ládá àwa ládá yín pé kẹ́ ẹ jẹ́ fìtínà ara yín. Àwa ládá yín. Ọlọ́run lémi Ọlọ́run ni mo ṣe bẹ́ẹ̀. Àtẹ̀síkírù. Ẹ̀yin ó ṣe sùúrù yìí ṣàtìjọba. Yìí ṣàtìjọba ẹ ṣe sùúrù. Àtẹ̀síkírù. Òun lọ́lọ́run yàn òun lọ́kàn ni. Àtẹ̀síkírù. Ọkàn ìlú wọlé mi lọ́kàn. Àtẹ̀síkírù. Ọwọ́ apàdà káàrí ọ̀kan. Àtẹ̀síkírù. Ẹ ṣe sùúrù o. Àtẹ̀síkírù. Ó kò sàlá. Ọlọ́run ní mo ríran, mo rí. Ó rí pé wọ́n náà fẹ́. Sọ́wọ́ kọ́ni. Sẹ́mi Ọlọ́run fọ́jú bí n tó wá yan ìsá ni mo rí wọ náà wọ́n kọ́ ni. Kìí ṣe wọ̀ ni. Kìí ṣe wọ̀. Alẹ́lùbírí wọ tẹ́kùwà. Gbogbo ẹ̀yin ìlú kò kí ẹ papọ̀ sójú kan ní ẹ̀ṣẹ̀ méjì ìdùnnú láàrin ara yín. Ẹ bára yín ṣe mítí ẹ papọ̀ pẹ̀lú dáadáa. Ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́ ẹ wá papọ̀ dáadáa. Wàlá ta wọ́n wà lẹ́nu ìwọ̀n ìwọ̀n. Ẹ máa ra yín lọ lórí àbòsí o. Ẹ máa ra yín lọ lórí àbòsí. Ẹ̀jẹ̀ àgbàgbà ọdún mélòó lẹ́fẹ́ fi máa jàjà alágbájá ti jọba. Ṣùgbọ́n mo gbọ́ lẹ́nu Aláàfin àná lọ́pọ̀ bá àtọ̀ àforíjì fún bàbá náà. Mo gbọ́ lẹ́nu ẹ̀ ó ní àwọn èèyàn wọ́n wà lẹ́nu pé wọ́n ń bóun ṣọ̀tá lórí ọdún 4 tó ń ti jọba. Ó ní wọ́n kọ́ tóun wí.
àsìkò tí àdúrà wa gbà tí wọ́n wà gbọ́n tó mú ẹ̀mí tó ń fúnra àwọn wà fẹ́ tún forí dè wọ́n mọ́. Kò bá wọn ṣe mọ́ ọ̀rọ̀ má sùn ní sáré ní kó pe Ọlọ́run lóru tó bá pe Ọlọ́run lóru lánà ọgbà gbogbo ẹ̀yìn tẹ́ bínú ẹ̀ níwá. Àtẹ̀síbìrú. Ẹ ṣe sùúrù o. Àtẹ̀síbìrú náà. Ẹ ṣe sùúrù o. Àtẹ̀síbìrú náà. Èèyàn mẹ́ta la èèyàn lónìí. Àyípa àgbọ́ táwọn èèyàn mẹ́ta. Ó kù tẹ́lẹ̀ ẹ̀mí. Wọ́n kú sọ́lá sí wájúbọ̀ bí àkíkọ̀tì. Ó kù tẹ́lẹ̀ ẹ̀mí. Wọ́n kú sọ́lá sí wájúbọ̀ bí àkíkọ̀tì. Yálà mẹ́rẹ̀ wò. إذا كنت ترجو لنيل المكارم يجب حب الوالدين وعالمين الله أكبر وسلطان فرد لا تضوك البائم وسلطان فرد لا تضوك البائم. Pariwo náà kí n gbọ́ jàmbá. Pariwo náà kọ́ gbọ́wọ̀ rẹ méjèèjì lókè yá. Pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i. وحب ثلاثين وحب ثلاثين واجب بحقيقة. Àwọn èèyàn mẹ́ta gbọ́dọ̀ yàn wọ́n lórí bọ́ bá yàn wọ́n lórí wà láyé ayé rẹ̀ ò ní da. Àdìyámà rẹ̀ náà ò ní da. وحب ثلاثين Ọ̀ràn yẹn ni ó gbọ́dọ̀ fẹ́ ta lọ ní lọ́kọ̀ọ́kọ́ fẹ́ràn. يجب حب الوالدين. يجب حب الوالدين. Ọ̀ràn yẹn ni kó fẹ́ràn àwọn òbí rẹ̀ méjèèjì. Ọ̀ràn yẹn ni kí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n máa lura wọn máa gbéra wọn sórí títì kọ̀ọ̀kan ọ́. Bí wọ́n bá jà àìgbìjà ìyá ẹni lọ́dọ̀ bàbá ẹni. Tí bàbá rẹ̀ bá yẹ sọ pé abúrúyẹ kí ni mo sì pé ọ́ ò sì dáni lóhùn. Ṣé torí ọ̀rọ̀ ìyá rẹ̀ àtọ̀mọ́ dákẹ́. Wà láì mọ̀ dáa fún ọmọ láyé àtàdí àmà. Ó ní nínú kí. Ọ̀ràn yẹn ní ọba pé ìyá rẹ̀ láìjẹ́ máa fi púráùdù láàrin agbo pé mo jẹ́ ìdúpẹ́ màmá mi àjẹ́ ẹ bá kọlù mí màmá mi ó pa. Ọwọ́ àtòrí pé ẹgbẹ́ ìyá rẹ̀ lájẹ́ lọ sábò ní kò kí á lọ á lè kó à ń gbórójú ọlọ́wọ́ tó. Ọ̀ràn yẹn ni kó o fẹ́ràn àwọn òbí ẹ méjèèjì ò gbọ́dọ̀ yàn wọ́n lódì. Bàbá rẹ̀ dìde lójijì ọkàn dàgbàdúgbò yá rẹ̀. Wọ́n lọ bá wíkẹ́ dájì wíkẹ́. Àsórí wíkẹ́ dẹ́sì òun mẹ́sàn-án. Tí bàbá rẹ̀ bá wọ títí tó sì gbé tó mì tó kù tó dá láyé rẹ̀ ó ti pè mí. Kí lọ́kọ̀ jẹ́ tọkọ tìyàwó wọn lura wọn lórí títì káwọn èèyàn là wọn wá fún ọ wálé. Ó dàbí wá ní ẹsẹ̀ tí kò díẹ̀. Yẹ́nì mo ń fún ìwà líle ọgbọ́dọ̀ fẹ́ kò ó lè jábọ̀ ní wọ́n ti rán lágbájá lọ sùkú wọn rán láwọn lọ sùkú. Ebi mẹkáníìkì ní wọ́n ti epo orí ṣe ń bẹ̀. Gbogbo àwọn tó ní ẹ̀rẹ́ lọ sùkú ní àwọn fún èbò bọ́ọ̀lù bí káàkiri. Ìbò ní dictionary ni wọ́n sọ fún òṣèré iṣẹ́. Ọ̀nà yẹn ní o, ọ̀fẹ́ làwọn òbí ẹ̀ méjèèjì. Wọ́n pè ìyá rẹ̀ lájẹ́ èyí wọn lọ ń sá fún wọn ní ọ́sàlọ́ àdìkì àmà ní. Bẹ́ẹ̀ni, ó sáré kú. Alákọ̀ọ́kọ́ nù. Òbí rẹ̀. Òbí ẹ̀ méjèèjì. Ó ti rí ó lè tó. Ẹlẹ́ẹ̀kejì. Wàhálì mi. Àìyá àpá lòdì. Wàhálì mi.
àìyàn ìmáàmù lódì. Ọ̀gbọ́dọ̀ yàn àfáà lódì. Ọ̀yàn ìmáàmù lódì. Ọwá dé mọ́sálásí wọ́n wá. Ìmáàmù wá ọwá kábára pé Allahu Akbar. Ọwá ní ìmáàmù wo olórí burúkú. Ọwá lọ òjí ẹ̀pẹ̀ èèyàn kò yí pé èèyàn. Ọwá lọ tún àlùwàlá ti ẹ̀ sí. Ọwá ń kí ti ẹ̀ lápá kan. Bó kí látò nídọ̀lọ́ Ọlọ́run nígbà. Yẹ̀jí tó ń bùrù wá lìbẹ̀yìn níwọ̀n ààrìnbẹ̀. Àfá onítẹ́tẹ́, àfá onísìná, àfá olè, kò sí ń tọ́kọ̀ ọ́. Bọ́ bá ṣáájú kírun fún ọ, kírun lẹ́yìn ẹ̀. Yẹ̀jí tó ń bùrù wá lìbẹ̀yìn níwọ̀n ààrìnbẹ̀. Ọba tó yanjú wàrà kó lára ẹ̀jẹ̀. Àtómi. Ṣé kò ní yanjú ọ̀rọ̀ wọ pẹ̀lú ẹ̀yìn? Ọgbọ́dọ̀ yàn àfá lódì. Àyàn ìmáàmù lódì. Mẹ́jọ wọ́n sàṣí ọ̀ òtùbọ́. Ẹlẹ́kẹ̀ẹ́jì ẹlẹ́kẹta ń gbọ́. Wọ́n sùúrù bá ní báyìí lábàkọ́ ẹ̀rùbákìrí. Wọ́n sùúrù bá ní báyìí lábàkọ́ ẹ̀rùbákìrí. Wọ́n sùúrù tọ́nù báyìí. Wọ́n sùúrù bá ní báyìí. Ọba lónìí, gbogbo ẹni tí bá ń yan ọba lónìí, ọba rẹ̀ ẹ̀yìn rẹ̀. Wọ́n sọ̀rọ̀ bá ní báńdì. Wọ́n bá yá àwọn ọmọ rẹ̀ jẹ́. Wọ́n sọ̀rọ̀ bá ní báńdì. Ọba lápè. Àwọn lọ́lọ́run fi rólé lórí ilẹ̀. Ọba lápè. Ẹ̀gbọ́n àwọn bàbá wa wọ́n ní làákàyè, wọn ò kéwò, wọ́n ní tọ́ba láṣẹ.